ẹ̀yin ará mi ẹ bá mi ká lọ Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹni tó bá ní kòkòrò inú ẹ̀jẹ̀, ẹni tí nǹkan rìn lára rẹ̀ tó bá ti wẹ̀ tán ara ó máa ta, ẹni tí ń gbéra kùrùkùrù, ẹni tó bá ti fomi kanra báyìí ara ó bẹ̀rẹ̀ sí ní máa yúnni, ara ó bẹ̀rẹ̀ sí ní máa jájẹ, ara ó bẹ̀rẹ̀ sí ní máa gún. Kòkòrò inú ẹ̀jẹ̀ ní ń dà láàmú. Bó o wá ní kí ni solution? Ǹjẹ́ ó ní solution? Mo máa sọ fún yín pé kò sí ní tí ò ní solution, àfi ikú nìkan ni ò ní solution. Ikú nìkan ni ò ní solution. The more you share, the more you gain. Bá mi share rẹ̀. Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. 07033449598 07033449598. Tí a bá padà send kínní tó bá padà wọ real, ó lè mọ ẹ try láti bá wa ẹlòmíì ò kí n understand wa real ó yàtọ̀. Facebook ló máa ń cut ẹ̀ into 1 minute 30 seconds ló máa ń cut ẹ̀ sí ibẹ̀ tó bá jẹ́ pé real lè bá ti wò lọ́wọ́. Ìgbọ́n tó bá jẹ́ pé main page dájú lórí page ẹ ti click ẹ̀ tó bá jẹ́ pé real ló wá ń play lọ́wọ́ ẹ ti click ẹ̀ lórí rẹ̀ kẹ́ lè wò dáadáa. Ẹ rí the main rẹ̀ gangan. Àbí ẹ bá ní béèrè ẹ check ẹ̀ lórí YouTube. Gbogbo ń tẹ́ béèrè lórí lọ́wọ́ wa gbogbo ẹ̀ pé sórí YouTube wa àti gbogbo ẹ̀ ló ti wà lórí YouTube. Ẹ dákun bá mi share rẹ̀. The more you share, the more you gain. Kí ni ta fẹ́ lò? Ẹ lọ bá mi wá ọ̀rọ̀ agogo báyìí. Ọ̀rọ̀ agogo ò ní. Ẹ bá mi wá tútù rẹ̀ eléyìí tí ń gbẹ ẹ̀rùn lójú ó sáré gbẹ báwọn. Ẹ bá mi wá ọ̀rọ̀ agogo. Ẹ bá mi wá ẹnu òpìrì òdì méjì. Ọ̀rọ̀ agogo àti ẹnu òpìrì. Ẹ gún méjèèjì pọ̀. Tá bá ti gún méjèèjì yìí pọ̀, ẹ wá bá mi wá álọ́ọ̀mù dúdú. Ẹ bá mi wá álọ́ọ̀mù dúdú. Tẹ́ bá ti wá álọ́ọ̀mù dúdú, ẹ wá bá mi wá ọṣẹ dúdú náà. Ẹ gún ọṣẹ dúdú. Ẹlòmíì máa sọ pé òun ò lè lo ọṣẹ dúdú, ọṣẹ funfun lò nítorí ó lò. Wọ́n lọ́wọ́ bí ṣe ń ṣe ọ́ tó. Ẹ bá mi wá ọṣẹ ni, ẹ gún mọ́ ọṣẹ. Tẹ́ bá ti wá gún mọ́ ọṣẹ, ẹ wá make sure yìí pé tẹ́ bá ti gún mọ́ ọṣẹ, ẹ wá make sure ẹ bu dédé ọṣẹ tí ó tó yín wẹ̀ lẹ́ẹ̀kan ẹ bu kalẹ̀. Dédé ọṣẹ tẹ́ lè máa ra kẹ̀kẹ́ lẹ́ẹ̀kan ẹ bu kalẹ̀. Tẹ́ bá ti wá bu kalẹ̀, ẹ wá pín sí méjì. Tẹ́ bá ti wá pín sí méjì bó lẹ́ẹ̀tì sí ọṣẹ tẹ́ bu kalẹ̀. Ẹ lẹ ìdá kan máa rọ ọṣẹ tí nínà padà. Ìdá áàfù tẹ́ bu kalẹ̀ ẹ fi kalẹ̀ ntẹ̀. Ẹ wá lọ ra omi table water ẹyọ kan ti tó yín. Omi table water ẹyọ kan ti tó yín. Ẹ sọ ọṣẹ ní ẹ sọ sínú rẹ̀. Ẹ wá shake ẹ̀pọ̀ kó ń dissolve sínú omi yẹn. Ìtẹ́ ẹ máa mú nù. Ṣé wá rí èyí tó jẹ́ ọṣẹ ilẹ̀ ẹ máa fi wẹ̀. Ẹ máa wẹ̀ tinú, ẹ máa wẹ̀ tìta. Kòkòrò tó lè rí ó máa dà yín láàmú nínú ara àti inú àti ìta lẹ́mọ̀. Ǹjẹ́ ó wá jẹ́ mọ́jẹ̀mọ́ ẹ̀ ní bá mi share rẹ̀ sí èèyàn ogún. Bá mi share rẹ̀ sí èèyàn ogún á dàn fún. Bó ṣe ń wẹ̀ tinú lọ́mọ wẹ̀ tìta. Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. The more you share, the more you gain. Bá mi ò yí padà 07033449598. Bá subscribe sórí YouTube wa. Ẹ follow wa lórí TikTok. Ẹ follow wa lórí Facebook page wa. Ẹ bá share rẹ̀. Thanks so much. Ẹ bá share. The more you share, the more you gain. Thanks so much. Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀.